ẹ kú ìrọ̀lẹ́ o àkójọpọ̀ ìròyìn wa tòní ló ń dé ṣe tí ìgbọ̀yìn láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ SIP ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé òkàn pọ̀n ìlú òkè o la fi ìdí kalẹ̀ sínú ìjọba ìbílẹ̀ kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò abẹ́rẹ́kẹrẹ adégbìtẹ́ lóníròyìn ṣáájú ẹ̀gbọ́ kókó inú ìròyìn náà. Olórí ìlú Yawọ́tà níbi tí àwọn ajínigbé ti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ó ṣe ní àlàyé wípé àwọn òbí àwọn ọmọ tí wọ́n jí gbé wọ́n kọ̀ láti gba àpò ìrẹsì àti owó tí ìjọba fẹ́ pín fún wọn. Wọ́n ní ọmọ àwọn làwọn fẹ́ láàyè. Wike ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ láti gba àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé jí gbé láti gbà wọ́n kalẹ̀ pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NUT bí wọ́n ṣe gùn lé ìfẹ̀hónú hàn. Ìjọ Ìràpadà ṣe àfọ̀mọ́ bàbá Adébóyè. Wọ́n ní bàbá náà kì í ṣe olóṣèlú bẹ́ẹ̀ ni kò lu ẹgbẹ́ òṣèlú kankan lóǹtẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Baálẹ̀ ìlú Yawọ́tà ní ìjọba ìbílẹ̀ Oríire Baálẹ̀ Emmanuel Aládé ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn òbí àwọn ọmọ tí àwọn ajínigbé jí kó ní ilé ẹ̀kọ́ wọ́n ní wọn ò gba àwọn nǹkan atúnilójú tí ìjọba fẹ́ pín fún wọn. Wọ́n ní ọmọ àwọn làwọn ń béèrè fún kí àwọn ọmọ náà kí wọ́n padà wálé ní ayọ̀ àti àlàáfíà ara tó péye. Nígbà tí àwọn oníròyìn tí wọ́n ń fi ọ̀rọ̀ wá baálẹ̀ ìlú náà lẹ́nu wò ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ làlúrí náà ni ó fọwọ́ ba àwọn lẹ́mìí tó sì kọjá sísọ. Gẹ́gẹ́ bó sì wí baálẹ̀ ìlú náà tẹ̀síwájú wípé nígbà tí àwọn aláṣẹ ìjọba ṣe àbẹ̀wò sí ìlú tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti wáyé yìí àwọn aláṣẹ ìjọba ni wọ́n kó oríṣiríṣi nǹkan atúnilójú lọ́wọ́ tí wọ́n sì fẹ́ pín wọn fún àwọn ará ìlú ọ̀hún. Àmọ́ ṣá o wọ́n sọ síwájú sí wípé ọ̀pọ̀lọpọ̀ àpò ìrẹsì àti owó ni àwọn aláṣẹ ìjọba ni wọ́n kó lọ́wọ́ pẹ̀lú àlàyé wípé gómìnà Ṣèyí Mákindé ni ó fi sí ọ̀hún rán wọn. Àmọ́ ṣá àwọn òbí àwọn ọmọ tí wọ́n jí kó yìí ni wọ́n kọ̀ láti gba àpò ìrẹsì àti owó tí ìjọba fẹ́ pín fún wọn. Wọ́n ní ọmọ àwọn làwọn ń fẹ́ láàyè. Àwọn olùkọ́ ni wọ́n ti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lónìí ní ìlú Àbújá lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mínísítà fún olú ìlú Àbújá Nyesom Wike òun ni ó fi ọ̀rọ̀ ìdánilójú síta fún àwọn olùfẹ̀hónúhàn náà wípé iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ láti gba àwọn ọmọ tí wọ́n jí kó yìí kalẹ̀ ní àlàáfíà. Ìwọ́de náà ló ti wáyé ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yìí láwọn apá ibìkan ní orílẹ̀-èdè yìí láti jẹ́ kí ìjọba mọ̀ wípé ìgbésẹ̀ kíákíá ni ọ̀rọ̀ náà kàn. Nígbà tí mínísítà fún olú ìlú Àbújá tó ń bá àwọn olùfẹ̀hónúhàn náà sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ fún wọn wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n wà lẹ́nu iṣẹ́ láti gba àwọn ọmọ náà kalẹ̀ nínú ìgbèkùn tí wọ́n wà. Ó wá gba àwọn òbí àti àwọn ará ìlú lámọ̀ràn wípé kí wọ́n pawọ́ papọ̀ mọ́ ìjọba kí iṣẹ́ náà kó lè rọrùn ṣe fún àwọn ẹlẹ́ṣọ́ aláàbò. Bẹ́ẹ̀ kí àwọn ará ìlú kí wọ́n sì má sọ ìrètí nù nínú ìjọba tó wà lóde yìí. Nyesom Wike ó tún jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn ará ìlú ṣọ́ra lórí kí wọ́n máa gbé àwọn ọ̀rọ̀ kan kiri wípé gbogbo ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń ṣẹlẹ̀ yìí ète òṣèlú ni. Ó ní irúfẹ́ àwọn ọ̀rọ̀ báyìí yóò ṣe àkóbá ńlá fún ìjọba. Olùdásílẹ̀ ìjọ Ìràpadà bàbá Enoch Adébóyè ni wọ́n ti ṣe ní àlàyé pé ọ̀pọ̀ ọ̀rọ̀ tí àwọn máa ń sọ ni àwọn ará ìlú ni wọ́n máa ń sin àwọn gbọ́. Ojú òpó ayélujára ìjọ náà ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún sí pẹ̀lú àlàyé wípé àwọn ò ní dákẹ́ mọ́ ní báyìí bí àwọn ará ìlú tí wọ́n bá ti sọ ọ̀rọ̀ tí kìí ṣe tàwọn. Nínú ọ̀rọ̀ náà ni àtẹ̀jáde náà ló ti ń ṣàlàyé wípé torí pé bí a bá dákẹ́ tara ẹni bá ní dákẹ́ ni. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni àwọn kan ti máa ń gbé ìròyìn òfegè kiri nípa ìjọ Ìràpadà tí àwọn sì máa ń dákẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Àwọn aláṣẹ ìjọ ọ̀hún wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn ará ìlú kí wọ́n tó máa gba ọ̀rọ̀ kan gbọ́ kí wọ́n máa ṣe àyẹ̀wò fínífíní ní ojú òpó ayélujára tó jẹ́ ti ìjọ náà. Wọ́n tún tẹ̀síwájú wípé ní báyìí o àwọn yóò máa ṣe àfọ̀mọ́ bàbá Adébóyè tàbí àwọn ọ̀rọ̀ òfegè tí wọ́n bá sọ nípa ìjọ Ìràpadà. Àwọn ọ̀rọ̀ èké tó gba ìgboro ọ̀hún ni wípé bàbá Enoch Adébóyè
ó ń ṣe ìpolongo fún àwọn ìjọba àti fún àwọn ẹgbẹ́ òṣèlú kan tí ọ̀rọ̀ náà tó sì jẹ́ irọ́ ńlá tó jìnnà sí òótọ́. Ìjọ RCCG náà wá ké sí àwọn oníròyìn àti àwọn tí wọ́n máa ń kọ ọ̀rọ̀ sórí ayélujára wípé kí wọ́n ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ kí wọ́n sì máa ṣe ìwádìí fínífíní kó tó di pé wọ́n kọ àwọn ọ̀rọ̀ sí ojú òpó ayélujára. Àkójọpọ̀ ìròyìn wa tòní ló ń dé ṣe tí ìgbọ́ yín láti yẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ SIP ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè ò la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò. Lẹ́yìn ìdánudúró díẹ̀ ráńpẹ́ ìròyìn náà yóò tẹ̀síwájú. Ẹ káàbọ̀ padà lágbo àwọn amúlùúdùn. Ó ṣe o, ìràwọ̀ gbajúgbajà òṣèré kan já ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kòwé òun ké kòwé òun ò há o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí wọ́n fi léde, ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ni wọ́n ló ṣe okùnfà ikú gbajúgbajà òṣèré ọ̀hún, ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adésínà Òkìkí Jànmọ́lẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ní pàtó tó ṣe okùnfà ìjàmbá ọkọ̀ ọ̀hún òun ni kò tíì hàn sí àwọn ènìyàn, àmọ́ ṣá Akin Ọláìyá ó fi ìdí ikú Adésínà Òkìkí Jànmọ́lẹ̀ ó fi múlẹ̀. Ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré TAMPAN Ọ̀gbẹ́ni Latin ó gbà ní àdúrà fún ìdílé àti àwọn ọ̀rẹ́ ẹbí ìyekan àti gbogbo àwọn ènìyàn tí Jànmọ́lẹ̀ fi kalẹ̀ wípé kí Ọlọ́run kó dúró tì wọ́n. Latin ṣe é ní àlàyé wípé àwọn yóò ṣe àfẹ́kù arákùnrin eléré orí ìtàgé náà tó papòdà pẹ̀lú àdúrà wípé kí Ọlọ́run kó foríjì kó sì tẹ́ sí afẹ́fẹ́ rere. Ìròyìn ilẹ̀ òkèrè, orílẹ̀-èdè Iran ti ṣe ní àlàyé wípé àwọn yóò ṣe ètò ìsìnkú ọlọ́jọ́ mẹ́ta fún Al-Kamal tí àdó olóró àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe kó pa ní ọjọ́ àkọ́kọ́ ogun tó wáyé ní àárín gbùngbùn nígbà náà lọ́hùn-ún. Ọjọ́ tí ètò náà yóò wáyé ni wọn ò tí ì fi síta báyìí. Al-Kamal ni wọ́n ní wọ́n ṣe ikú pa ní ilé rẹ̀ tó wà ní Tehran ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì tó sì jẹ́ olórí ogun fún ilẹ̀ náà ní ọdún mẹ́tàdínlógójì. Ọjọ́ kẹrin oṣù kẹta ni wọ́n ti kọ́kọ́ fẹ́ ṣe ètò ìsìnkú ọ̀hún, ṣùgbọ́n nítorí ogun àti làásìgbò wọ́n padà yẹ̀ tí wọ́n sì sún síwájú. Ní báyìí o, wọn ò tí ì sọ ọjọ́ pàtó tí ètò ayẹyẹ ìsìnkú náà yóò wáyé, ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ ní àárín oṣù kẹfà tí í ṣe ìbẹ̀rẹ̀ ọdún fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí fún oṣù òkè. Wọn ò tí ì sọ ìgbà kan pàtó tí ayẹyẹ ìsìnkú náà yóò wáyé, àmọ́ wọ́n tún tẹ̀síwájú pé ètò ayẹyẹ ìsìnkú ọ̀hún ni wọ́n ó ṣe fún Al-Kamal tí yóò sì wáyé ní ìlú Tehran àti ìlú mímọ́ Qom àti àwọn ìlú míì tó fi mọ́ ibi tí wọ́n sin Kamal sí. Ìròyìn eré ìdárayá, àwọn àjọ tó ń rí sí eré ìdárayá ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé Brel Embole kò ní lè lọ sí US fún ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò wáyé lọ́hùn-ún nítorí ìwé ìrìnnà rẹ̀ tó bá ìṣòro pàdé lórí rẹ̀. Àwọn agbábọ́ọ̀lù 21 ní ìrètí wà wípé ó yẹ kí wọ́n gbéra lọ sí Los Angeles lónìí. Àwọn àjọ náà wọ́n ṣe ní àlàyé wípé ìdí pàtàkì tí ọ̀rọ̀ ìwé ìrìnnà ọmọ ẹlẹ́sìn ayò náà tí ò ti fi ìyanjú di àsìkò yìí òun ni kò tí ì hàn sẹ́nikẹ́ni. Ẹ ó rántí wípé nínú oṣù kẹrin ni wọ́n jáwé lọ́jọ́kú jẹ́ nílé fún ọmọ ẹlẹ́sìn ayò ọ̀hún tí wọ́n sì ní ó pàdánù owó tó dí díẹ̀ ní $2,000 ní ọdún 2018 níbi ife ẹ̀yẹ àgbáyé ní ìpín B. Switzerland àti Qatar ni wọ́n jọ kojú ara wọn ní ọjọ́ 13 oṣù kẹfà. Bosnia àti Canada àwọn náà wọ́n jọ gbóná wojú ara wọn. Kí n tó máa lọ, ó tọ́ yẹ kẹ́ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Olórí ìlú Yawata níbi tí àwọn ajínigbé ti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé, ó ṣe ní àlàyé pé àwọn òbí àwọn ọmọ tí àwọn ajínigbé jí kó wọ́n kọ̀ láti gba àpò ìrẹsì àti owó tí ìjọba fẹ́ pín fún wọn. Wọ́n ní ọmọ àwọn làwọn ń fẹ́ láàyè. A tún fi tó yín létí pé Wike ni
ó ti ṣe é ní àlàyé pẹ̀lú ọ̀rọ̀ ìdánilójú wípé iṣẹ́ ń lọ lọ́wọ́ láti gba àwọn ọmọ tí àwọn ajínigbé jí kalẹ̀ tí wọ́n sì padà wá sílé láàyè pẹ̀lú àlàáfíà ara tó péye pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NUT bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn. Lákòótán ìjọ ìràpadà ṣe àfọ̀mọ́ bàbá Adébóyè wípé bàbá náà kì í ṣe olóṣèlú bẹ́ẹ̀ ni kò fi òǹtẹ̀ lu ẹgbẹ́ òṣèlú kankan. Èyí lópin àkójọpọ̀ ìròyìn wa tòní tó ti dé ṣe etí ìgbọ̀yìn láti ìyẹ̀wò ìgbóhùnsáfẹ́fẹ́ SIP ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀ ìlú Òkè-Ò la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò Gloria Ògúnbọ̀dé ló sa ìròyìn náà jọ lédè Gẹ̀ẹ́sì. Olùsọjí Ajíbádé ló tọ́jú tọ́mọ fún ìròyìn ọ̀hún tó tún lè tèrò fẹ́rẹ́ kó lè dùn wò kó lè dùn rí. Fún àlàyé sí ẹ lè wá lójú òpó ayélujára Facebook ẹ tẹ SIP FM Òkè-Ò, lórí Radio Garden ẹ tẹ SIP 89.1 FM. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ló ti ń ròyìn. Ẹ kú ìkàlẹ̀ àsìkò ọjọ́rọ̀ tòní. Ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa.